ẹ wo bí èmi ti wà ń Bodija báyìí o ti wà ń Bodija so ẹ jẹ́ á lọ ká ṣe ṣe olúwa rán. Still at Bodija Market. I cannot do but do the work of him that sent me. So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ayé ní Bodija mo ti wà bí o mo ti wà bí o mo ti wà Bodija. A ṣì wà nínú ọjà. We are trying to ask people around if we can see it. A ṣì wà nínú ọjà. Gbìyànjú sọ ibi látọ̀ ti rí ẹ̀dẹ̀ kan tá a tán bí léèrè adẹ̀ tó ń fi àwòrán wọn bóyá wọ́n mọ̀ ọ̀pọ̀ wọn sọ pé àwọn ò rí pé kò sí inú Bodija. Ní tí mò ń sọ ayé yín nígbà tó ọwọ́ Olúwa bá kàn wọ́n ìdí ni yóò dẹni ìgbàlà Ọlọ́run á dẹ̀ lù fún ayé. Èmi ò jáde láti against ẹnikẹ́ni. Ibi tí Ọlọ́run bá yàn lọ́wọ́ dé èèyàn lágbára jù bẹ́ẹ̀ but ó dáa kí ọkùnrin yìí mú àyànmọ́ṣẹ́ nítorí àwọn àjọ ọkùnrin yìí kọjá tí ènìyàn ń wò. Ìdí nìyẹn tí mi ò fi fetí sí àròyé text message àwọn comment gbogbo mi wò tọ́lọ́run bá fẹ́ má gbàlà. Gbogbo ẹ̀yin pásítọ̀ tí ò yẹ Ọlọ́run yé ẹ pẹ̀lú mi ẹ pray kí Ọlọ́run fún ara ẹ̀ kó fọwọ́ kan Muyideen. Mo dẹ̀ ní ìmísí pé ọkùnrin yìí Ọlọ́run á lò fún ayé. Ẹ jẹ́ sọ àṣírí eléyìí fún yín. Ìwọ gan tó ń condemn èèyàn kí ni ipò ẹ níwájú Ọlọ́run? It's not about money, it's not about anything. But ìgbé ayé tó ló wá fẹ́ kó o gbé ó ṣe pàtàkì. So àṣà ipá wa láti béèrè ẹ̀ láti wá àríyàn. Well, àwọn obìnrin yẹn dádì ẹ̀ ràn wá lọ́wọ́. I do the little I can do for them. Kò ń ṣe fún nǹkan kan but you just have to do it because they requested for it. So olùrànlọ́wọ́ lọ́lọ́run yóò ràn yín náà lọ́wọ́ but I'm still on the matter. We have searched everywhere in Bodija is nowhere to be found. So tẹ́ bá rí ibikíbi jẹ́ ti rí ẹ pè mí ẹ DM mi màá wá síbẹ̀ láti wá. God bless you.